kò lè jẹ́ nǹkan kan tó máa jẹ́ ìjọ lójú fún mi. Mo kí gbogbo ẹ̀yin fans mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share kíní. Ẹ mọ̀ pé mi ní time láti máa ṣe show, mo ń jókòó 1-2 hours gẹ́gẹ́ bí báyìí máa ṣe Yorùbá Nation. I'm still coming back. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ yẹn pé Yorùbá Nation yẹn mo ń padà bọ̀, àsìkò tá máa padà wá sí Yorùbá Nation ó ti tó báyìí. Mo ń padà bọ̀, mo ń padà bọ̀. Ṣé rí ìmọ̀ràn tí mo fẹ́ ní fún àwọn ọba wa látòrí bàbá wa Ọ̀jájá Ọ̀ọ̀ni kábíyèsí lọ sí orí bàbá mi Ọ̀wádé kábíyèsí, then lọ sí gbogbo àwọn ọba ládéládé nílẹ̀ Yorùbá. Àwa náà ti kúrò ní ọmọ àgbérọ́rùn ọmọ àgbékọ́rùn lọ sóko. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká gbàgbé ẹ̀, ó ti di àfisẹ́yìn kéegun fi sọ. But ẹ jẹ́ n sòótọ́ fún yín, ṣe rí tá a bá ń sọ ọ̀rọ̀ àwọn ọba aládé níjọ́ táwa ti délé ayé táwa náà ń wo 60 wa lójú báyìí, torí mo kàn máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó bá bọ́ sórí ibi ìtàn bú wa, ìyẹn ti di mọ́líkì. Ọ̀fẹ́ lòun, ọ̀fẹ́ lọ̀rọ̀, ọ̀fẹ́ ní íńtánẹ́ẹ̀tì. A kò lè bọ́ tàbí ká bú anybody, ọ̀fẹ́ ni. Àmọ́ nǹkan tí mo fẹ́ kó yé èèyàn ni pé gbogbo ẹ̀yin èèyàn wa tẹ máa ń kọ́mẹ̀ntì yẹn, ṣe rí kọ́mẹ̀ntì yín wọ́n máa mú wa padà fún yín ní 10 years tó bá yá o. Ó kọ́ ẹ pé Facebook kò gbá mọ́ sìn lẹ́yìn oṣù kan báyìí ó máa cut everything ni, kò sí ọ̀rọ̀ kíní kan. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ Aláàfin àti ọ̀rọ̀ Ọọ̀ni tá ń fà wọ́n láàrẹ ló dalẹ̀, èmi mo kọ́ sọ ní rìjìmù ọdún yìí àbí. But ọ̀rọ̀ yìí ti ń lọ tipẹ́tipẹ́. Èmi ò gbàdúrà kí ọ̀kọ̀ọ̀kan fẹ́ràn mi ní kí ọ̀kan láìkí mi. Wọ́n tó bá sọ pé mi láìka rẹ yẹn má follow mi mọ́ o. Kẹ́ ẹ lè mọ̀ pé kò ń ṣe pé nítorí pé àwa fẹ́ gba owó lórí íńtánẹ́ẹ̀tì o lè unfollow mi. Àmọ́ mo promise ẹ, when you come to my page tó bá bẹ̀rẹ̀ sí ní sọ rubbish lórí bíbá ẹ̀, mo máa report ẹ fún Facebook straight ni. Or kí n delete ẹ, or kí n block ẹ kó má rí mi mọ́. Wọ́n ti máa rí ibì kan. Ṣé mọ̀, mo rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́. Mo wá ní message kan, wọ́n ti ní àwọn èèyàn ti ní kí n má ṣe pé mọ́. But sister mi, èmi ò ń ṣe ọmọ àlè o. Khadijat Gbádégẹṣin, mo ti ní máa dárúkọ ẹjọ́ tí bá ṣe live. Khadijat Gbádégẹṣin, sister mi ló jẹ́, kò sú ọ̀pọ̀ jù mí lọ gan. Tó bá jẹ́ o tún wá jù mí lọ, bóyá o gba ọjọ́ díẹ̀ lọ́wọ́ mi, tó bá jù mí lọ o. Mo rí níbi kan tí bọ̀bọ̀ kan tó ń pè ní Àjànàkú àbí kí ló ń jẹ́ tó bú mi. Mo rí Khadijat Gbádégẹṣin, mo dárúkọ ẹ, ó lọ kọ́mẹ̀ntì ń bẹ̀, ó sọ, mo fẹ́ sọ ẹ̀ka ọmọ Ọ̀yọ́ náà lè gbọ́. Ó ní èmi, ibẹ̀ yẹn bọ̀bọ̀ yẹn ń bú mi, ó bú Aláàfin ni o. Àdísó Khadijat dẹ̀ pé rẹ̀ lọ́mọ Ọ̀yọ́. Ó lè mí ní kí òun mú, ó ní mo béèrè 5 million lọ́wọ́ òun kí fi lè support brother òun. Ẹ wúru rọ. Àmọ́ mo ti type gbà tí kíní yẹn come across mi pé yẹn kan Khadijat mo ti mọ̀. Ọ̀rọ̀ ọjọ́ mi ní Khadijat, tèmi àti ẹ bá fojú rojú, ó máa bú yẹpẹ̀. Ó máa bú yẹpẹ̀, èmi tèmi àti ẹ ti jọ sọ, tí mo ní kó fún mi ní 5 million. Ìyẹn lọ bẹ́ẹ̀. Bó ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ mi ọmọ àlè ni wọ́n o. Àwọn tó ń pe àwọn kan lọ́mọ àlè lọ́yọ̀ọ́, wọn ò ṣe mistake o. Báwo nìyẹn ṣe máa bú ọba nítorí pé ọba ò ti fi sídìí ilé kan. Ẹ wá ń bú. Ẹjọ́ tó lọ, ìdílé mélòó ló fẹ́ jọba, èèyàn mélòó ló fẹ́ gbadé sórí? Ẹ jẹ́ ká jọ rò ó. Téèyàn 20-200 bá jọba ń contest fún anything, èèyàn kan ló máa win. Tí Green Eagles àti Brazil bá jọ ń play, èèyàn kan ló máa win. Tó bá gba lórí dé pé wọ́n gba 90 minutes, wọ́n máa continue, wọ́n máa fún extra 30 minutes, 15 minutes. Lẹ́yìn yẹn báyìí wọ́n máa gba penalty ni, èèyàn kan máa sọ́dún ṣáá ni. Ẹ sì jẹ́ àṣàgbéjẹ mọ́wọ́ ká support Ọ̀wádé. Ibẹ̀ ẹ̀kọ́ mo ń lọ, mo kàn ya ni. Ọba kan wọ́n ní mi fẹ́ rántí orúkọ ọba Ọlámilékan. With due respect kábíyèsí, mi ò ní ta àbùkù, torí tí bá fẹ́ ta àbùkù lu kábíyèsí yẹn, mi ì mọ ọba tó jẹ́. Tí bá fẹ́ ta àbùkù lu kábíyèsí yẹn, ó yẹ kí n wọ́n lẹ̀ ní. Kábíyèsí tí bá wò yín sùn, mi rò kó lè gbọ́dún márùn lọ́wọ́ mi. Ẹ jẹ́ ká wà àwọn ọba, ẹ jẹ́ ká ní respect. Mo wá rí gbogbo nǹkan tó ń ṣe gbogbo yín. Àṣé Ọláyíwọlá, Síyànbọ́lá, Olúkú ewu, Ládìgbòlù, Orò ọmọ Àtìbà, òkúta méjì. Ṣé rí téèyàn bá pẹ́ lórí oyè, èèyàn máa ń lẹ́nu gan o. Mo rántí ìgbà tí bàbá wọ Ọọ̀ni tí wọ́n kọ́kọ́ jẹ ọba. Mi ì fẹ́ dárúkọ Olóbù Ṣọ̀kan, ó ní ẹni àkọ́kọ́ tó ń jáde farafara tó ń ṣọ́ Aláàfin kiri ló kọ́kọ́ bú Ọọ̀ni. Àwa náà ní rìkọ́ọ̀dù yẹn lọ, ó ní mò ń dóde nǹkan kan tó máa ṣe kémi náà lè jáde, but àwọn èèyàn ti ní kí n pẹ̀pìn. Bọ̀ ṣáà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ yín ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ mọ kíní kan o. Ṣé ní gbogbo ẹ̀yin kábíyèsí, number 1 mo wá respect àwọn ọba kan, ó máa yà àwọn èèyàn lẹ́nu bí tí mò ń lọ.
mo respect àwọn kábíyèsí àwọn ọba tó wà ní Èkó mo fún wọn ní 3 gbòsà àwọn owó náà máa ń lé wọn ráyè wèrè Èkó ò ráyè Èkó ń kó òòṣà mo ara àwọn ọba kan náà wọ́n fò jáde ìfòrò wọ́n kàn sọ ìtàn bẹ́ẹ̀ nìkan tún bọ́ta ó ní Aláàfin nọ́mbà 16 ní mi ìgbọ́ níjọ́ mo ti délé ayé kí ló dé àwíkàtìkàtì kan ti dìbọ́ǹkì ẹ̀ ọba kan tó wá bí mi nínú dunu gbogbo ọba tí mo rí orúkọ òun náà sọ̀rọ̀ orúkọ mi sápa lórí onílájà bá sí sọ̀tọ̀ títàn ó ní ààrẹ àwọn ní ìkan náà tó wà l'Amẹ́ríkà èmi náà rí fàásì kábíyèsí àwa mọ ìtàn o àwọn ò sọ̀rọ̀ ìtàn Wikipedia àsọ̀rọ̀ orí Google bọ̀ mo fẹ́ advice yín tí ẹ bá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní àtúnṣe tẹ́yìn bá lérò pé ọba kan ṣe mistake tẹ́ lérò pé irú mistake yẹn ò lè wọ́pọ̀ sọ́dọ̀ yín mọ́ kí ló dé tẹ́yìn ò pé àwọn ọba ìsákèsì with due respect tàbí sọ ọba Alámilékan mo ti mọ Lálékan yẹn ọba kan náà tún wá sọ̀rọ̀ náà ìkan náà nínú wọn ìkan náà tún sọ̀rọ̀ inú àwọn ọba ètò náà fò jáde Adéyẹmí o kábíyèsí ìkan náà wá ń sọ̀rọ̀ ó wá ń ta àbùkù ó dẹ̀ lọ́mọ òun tẹ̀ tún sọ ó tún ní Aláàfin kò ń ṣọmọ ó tún ní kò tún ṣọmọ Odùduwà gan ó ní kò tẹ̀ ń ṣọmọ kinní kan oníkálukú wọ́n kan fò jáde pẹ̀lú àwọn ìtàn mo máa advice yín níwọ̀nba kábíyèsí ṣẹ́ríńjọ́ mi tó wá jẹ́ ọba gidi ni yín tẹ́ fẹ́ to ìlú ọba tó bá fẹ́ to ìlú òun ba nǹkan jẹ́ àgbáwo ń báwo jẹ́ náà máa sọ ẹ̀yin báwo jẹ́ ẹ ti ní beef pẹ̀lú Aláàfin tẹ́lẹ̀ kò ń ṣe àwọn adé ipò Aláàfin ọ̀rọ̀ tí ò gbẹnu bàbá ńlá bàbá ọba mi kò sọ ńgbà Adéyẹmí wà láyé àwa máa sọ o ẹ lè gbélé kiri o ọ̀rọ̀ tí ò gba ẹnu bàbá ńlá ọba kan mo sọ mo fi gbogbo ẹnu sọ ọ̀rọ̀ tí ò gba ọba kankan nílẹ̀ Yorùbá tí ò gbà wọn lẹ́nu láti sọ ìgbà tí àwa jẹ ìwádé lájọba míì oníkálukú wọn wá ń sọ ọ̀rọ̀ tí ò gbẹnu wọn ẹ ti mọ̀ pé bàbá lẹ́nu gan ẹ mọ̀ kó lẹ́nu ó dẹ̀ mọ̀yàn possibility wà kan ní kò tiẹ̀ wá sáàfin yẹn kó wá júbà ìtorí ẹ̀ ló da kéèyàn mọ̀yàn kó lówó lọ́wọ́ kó mọ̀yàn ẹ ti wá fojú tẹ́ńbẹ́lú ọba tuntun kó ṣẹ̀ dé ni ẹ wá ń ju fún gbàgbós kò tó kankan ìkànnì kìíní kan ọba tó wá bí mínú ni ọba kan sọ̀rọ̀ kábíyèsí bastard lẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó wọ aṣọ ṣé blue ni àbí green báyìí tó dé fìlà is a bastard ẹ sọ fún pé ààrẹ ní bastard mo pẹ́ máa wo show mi irú yẹn wá ń pe ó ń sọ pé àbórí Aláàfin yìí ni mo gbé gbà mí láìpẹ́ ègìrì èyí ń fawọ́ ẹṣẹ́ gbẹdù sẹ́yìn ò mọ̀ pé Aláàfin ọ̀tọ̀ Ọ̀wọ́ adé ọ̀tọ̀ Lámídì ọ̀tọ̀ ipò Aláàfin ọ̀tọ̀ ni ipò onírìṣà ọ̀tọ̀ ẹni tó wà lórí oyè kọ́ gangan lẹ́ respect ipò yẹn ni ṣé wá ní gbogbo ẹ̀yàn bá tẹ́ ń sọ̀tọ̀ títàn adé bó ṣe wà yìí adé pálí lẹ̀ ń dé lẹ̀ ṣe lè sòótọ́ ọ̀rọ̀ èyí lẹ́ ń fáwọn èèyàn lọ́rọ̀ sọ́tọ́ fi ní pé ìfọ́ òyìn ọba ní Nàìjíríà mọ̀ ìlú òyìnbó ló ti ń yọba yémi náà bá rò bẹ́ẹ̀ aṣọ bẹ́ẹ̀ lóòótọ́ torí gbogbo àwọn tó múlẹ̀ aléra ìlú òyìnbó náà ti wá àmọ́ Ọlọ́run ti ní bó ṣe máa jẹ́ nìyẹn kò sí nǹkan tá lè yí padà boy guess what ẹ̀yin kábíyèsí ẹ sí mẹ́dọ̀ torí ọba tẹ́ ń bú yìí nǹkan lè padà wá pa yín pọ̀ tó yẹ pọ́dọ̀ Aláàfin lè máa padà dé kì í ṣọ̀rọ̀ owó kò sí ẹni tó dispute ẹ̀ nílẹ̀ kóòtù òjìrì pé Ilé Ifẹ̀ kọ́ la ti wá kò dẹ̀ sí ẹni tó lè ṣépè sí nínú gbogbo wa pé níjọ́ tó ti ń jẹ Ọọ̀ni àti Aláàfin kì í ṣe pé orí tiwa ló ti bẹ̀rẹ̀ mo wá nípa nǹkan ní ààrẹ you started it ẹ ṣẹ̀ṣẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ni èyí tẹ́ ẹ̀ mọ̀ tán nìyẹn o èyí tẹ́ ẹ̀ mọ̀ ìtàn Yorùbá rárá o nìyẹn lẹ́ni ààrẹ you started it mi fẹ́ máa dárúkọ àwọn idiot yẹn mọ́ tó ti bá dárúkọ tó bá ti ṣe show wọ́n máa ń fi mí pawó ni ọdún tó ti ń bú Aláàfin èèyàn wọn ti ní má dárúkọ mọ́ ọdún tó ti ń bú Aláàfin kò sẹ́ni tó rí àwítọ̀ kan describe mi ó gbé ṣubú lérè ó ṣe kinní kan ó ṣe ọmọ ọ̀dọ̀ alámọ̀lá ó ṣe kinní kan mo kàn wó pé irú àwọn ọ̀rọ̀ dẹ̀dẹ̀ wo lélẹ̀ torí Ọlọ́run èmi kan kí n tó kó ìlú bàbá mi mọ nǹkan tí mo wọ̀ bọ̀ ẹ̀yin kábíyèsí ẹ jẹ́ wá fún yín lọ́rọ̀ tí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọn kì í ba ipò ọba jẹ́ o káàtì wá ní ẹ̀rí ọba kan tó bá ṣe nǹkan kan tí ò right ẹ̀tọ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ ń fò jáde yìí ẹ̀tọ́ yín ni pé keep quiet nínú palace yín ṣẹ́yìn nìkan ni tá a bá wá rọ́ọ̀bà kan tó ń gbówó fún yín kẹ́ fi sọ̀rọ̀ àsìkò kan wà tó máa yí padà eégún máa ń padà ó máa pàdé ọ̀rẹ́ dà ọ̀nà oko máa ń yàtọ̀ ọ̀nà oko ń ṣe ìyá tó bá bọ̀ sí ọ̀rọ̀ ẹnu kí ló ṣe àwọn ọmọ Yorùbá mo kọ̀ wo kí ni mo ní máa fi kí ni sọ̀rọ̀ ẹ̀yin kábíyèsí àtẹni tí ò wọ́ ti kábíyèsí tó yẹ pọ́kàn lọ gbé tẹ́lómi ò yẹ kójú baálẹ̀ ẹlẹ́kẹ́ lọ àbí baálẹ̀ ọ̀tẹ̀ àwọn baálẹ̀ ọ̀tẹ̀ kan tẹ̀ ti crown bí àwọn baálẹ̀ oko sábó bí àwọn baálẹ̀ tòsí ọ̀dọ̀ wa bí oko mú lọ àwọn baálẹ̀ àjàgbà àwọn baálẹ̀ kéékèèké àwọn baálẹ̀ tí ò tó nǹkan kan irú àwọn baálẹ̀ yẹn olú ẹ kí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ bọ́n nítorí pé wọ́n ti dé yín ládé tẹ́yìn náà ti wà nítorí yín mo kàn ní gbogbo wọn jáde ẹ̀yin kábíyèsí ẹ má máa ṣe bẹ́ẹ̀ o ẹ̀ ń ba ìlú Yorùbá jẹ́ ni tẹ́ ẹ̀ bá mọ̀ Aláàfin ò tí yẹ bà jáde báyìí kó ló ń ju Ọọ̀ni lọ Ọọ̀ni ò tí yẹ bà jáde báyìí kó ló ń ju Aláàfin lọ àwa là á sọ lóòótọ́ a sọ bẹ́ẹ̀
èmi ti kúrò ní ẹni tó máa sọ tẹ́ máa ní ṣé bí wọn náà wà láì ìwé ọ̀lọ́ kọ́kọ́ sọ yes mo sọ mi ò kó ọ̀rọ̀ mi jẹ mi ìdẹ̀lẹ̀ kó jẹ tí máa fi kú. àmọ́ṣẹ́ wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kábíyèsí tẹ́ ń jáde lórí íńtánẹ́ẹ̀tì ní gbogbo 2-3 weeks ago ẹ̀ pọ́n orí àléfà yín lé ẹ̀yin ọmọ tẹ́ bá jẹ́ lu wọn bóyá ọ̀rọ̀ kan ni o bóyá lánìí o mo tẹ̀ wò pé iṣẹ́ ọ̀rìn lánìí àbí tó bá jẹ́ ní àṣàkàfẹ́ tó bá jẹ́ òun mo rí kan tó jáde lé pé mo gbà lára ọmọ Odùduwà rèé lóòótọ́ a mọ̀ pé àbígbẹ̀yìn láláàfin bọ̀ jagunjagun làwọn bàbá ti wá sẹ́yìn jagun rí ni gbogbo ẹ̀yin ọba tẹ́ ń fò jáde tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ jagun rí ni nílẹ̀ Yorùbá ẹ̀ jagun kankan ìtò òdẹ ní parẹ́ àwọn kan máa ní ìgbà kan ní lóòótọ́ ní ìgbà kan ní tó o bá mú ìyàwó oníyàwó tó bá fa lẹ́pọ̀n tó o bá ìyàwó oníyàwó kan sùn lé ní gbàrà tí àṣírí tú tí ọkọ ẹ̀ wá lé kúrò nílé ìwọ̀nba 20 years obìnrin yẹn máa rántí pé wọ́n ló lé òun kúrò lé ìtàn ni mo fi ṣe sample kẹ́lẹ́ mọ̀ pé ìtàn ò lè parẹ́ Ọ̀yọ́ empire wà bọ̀ Ọ̀yọ́ ìgbà kan ni bọ̀ èèyàn kan náà ló move láti ìletò kan sí ìletò kan torí gbà tí wọ́n sọ ní ẹ ṣọ́yọ́ ìsìn ni kíní wọn Ọ̀yọ́ kíní kan wọ́n ní ṣọ́yọ́ ìsìn ni kíní wọn pé mo wà lórí live o ṣé Ọ̀yọ́ ìgbà kan ni because òun yìí máa hàn bíbá ẹ̀ mo mọ̀ kọ́ ni mo sọ ṣé Ọ̀yọ́ go to your room ṣé ẹ máa lọ yàrá yín náà so ṣé Ọ̀yọ́ ìgbà yẹn ó ní ìsìn according to tá ń gbọ́ gan wọ́n ní Ọ̀yọ́ gan pé 7 ẹjọ́ tó Ọlọ́run ṣé Ilé Ifẹ̀ ìgbà kan la wà yìí àwọn ìlú kan wà tó yẹ pé a sì lè dúró dédé ni ẹjẹ́ tó wá lé kíní kan sí nípa ọ̀rọ̀ Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ọba Ìbàdàn tó bá ní Olúbàdàn yarí wẹ́ nǹkan ti change Olúbàdàn lè yarí bọ̀ èmi ò gbọ́ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yarí torí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti wá kí baba Láàfin àmọ́ tí baba Olúbàdàn yẹn tí baba yẹn fi yarí kò yé mi bọ̀ àgbà táwọn èèyàn wá sọ wọ́n ní baba Ṣèyí Mákindé náà ló fún wa lọ́ba òun náà ló fẹ́ gé ráǹkì Aláàfin bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò lè fún yín ṣe o àti pé ipò náà tó ń jà sí oníkálukú tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ mi tẹ́ bá tẹ̀ lọ́rọ̀ mi oníkálukú náà nísìn agbára wa wà ní inú pálásì wa ni agbára Láàfin láàrin Ọ̀yọ́ ni kódà táláàfin kò bá ṣọ́ra tó bá pàṣẹ fáwọn ẹlòmíì lọ́yọ̀ọ́ wọ́n máa against ẹ̀ ìgbà kan láàfin ń gbẹ́sẹ̀ lóbìnrin táláàfin bá gbé ẹsẹ̀ léyàwó níyàwó ń sìn wọ́n máa gbé sí pépà wọ́n máa gbé lọ ilé ẹjọ́ Ọọ̀ni ò lè pàṣẹ ju ní Ilé Ifẹ̀ lọ tí Ọọ̀ni bá pàṣẹ kọjá àbìkan ní Ilé Ifẹ̀ àwọn kan lè gé sí àwọn òfin àṣẹ tó pa yẹn bàbá wọ ní ìrìṣà ò lè gbàyàwó ẹnìkan sìn téèyàn yẹn bá dúró dédé ọ̀rọ̀ ẹ máa di wàhálà ìgbà kan làwọn bá ń gbẹ́sẹ̀ lóbìnrin ayé yẹn ti lọ gbogbo ìtawà wọ̀ táwọn rí táwọn yìí ṣe ṣòwò àgbà náà ni kò sí we wake up every day with different things different scenario ló ń ṣẹlẹ̀ so tẹ bá wá wo pé the way tí kìíní ṣe ń lọ báwo gangan la ṣe fẹ́ gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sókè àwọn Fúlàní ti ń pa wá lọ́mọ káàkiri wọ́n wọnú igbó wọ́n ṣe gbogbo ẹ̀ oníkálukú wa ṣe kan tó wù wá lórí Facebook èmi fẹ́ repeat ẹ o tó bá mọ̀ yìí pé bóyá o fi pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ń bí ẹnu unfollow mi kó má wà lórí page mi mọ́ ìwọ ló máa lose ọ̀rọ̀ gidi níjọ́ tó bá máa gbọ́rọ̀ gidi tó máa ṣe láǹfààní àbí information kan tá a máa jù wọ́n ló máa padà lose èmi ò lè lose ẹjọ́ tó lọ́lọ́run tí bá ṣe tí bá parí ẹ̀ ń sìn ṣé Facebook ẹ fún mi wọ́n ò lè fún mi $20 èyí dẹ́ ń sẹ́wọ́n wọ́n máa ní owó orí íńtánẹ́ẹ̀tì náà ń jáde lórí èmi dẹ́ ń rí èrò àmọ́ mo máa ń violate wọn so kí ni fẹ́ mo níṣẹ́ mi náà fún gbogbo ẹni tó wá sọ pé mo like ààrẹ Almaroof yìí tẹ́lẹ̀ o àmọ́ gbà tó ti dá sọ̀rọ̀ ní àti Ifẹ̀ àwọn ò like ẹ mọ́ ẹ má like mi mọ́ o ẹ má like mi mọ́ torí ní like mi mọ̀ ẹ like mi lórí page bóyá ọ̀rọ̀ tí mo ń sọ ó jẹ́ nǹkan tó wà ìpẹ́ ló ṣe like mi kí ló fẹ́ like mi fún kí ni like ẹ fẹ́ dà fún mi ó jẹ́ níta ẹjọ́ lólùfẹ́ mi bọ̀tà ọkọ̀ mo láyọ̀ kan lórí TikTok náà I like this brother before ẹ jọ́ tó lọ lọ́hùn ṣé ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìlú ni ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìlú jà fún ìlú ẹ kémi náà jà fún ìlú mi lọ̀rọ̀ tí mo sọ yìí èébú dẹ̀ kọ́ lọ́rọ̀ tí mo sọ àwọn èèyàn ni mo sọ̀rọ̀ àbùkù I step out and apologize what else did you guys want illiterate la rẹ kò kàwé ẹjọ́ kí nìyẹn ní ṣe fún mi gbogbo nǹkan tí mo ní ni mo ní inú ilé mi nísàlẹ̀ lókè Ọlọ́run fún mi lọ́mọ àlùbáríkà mo níyàwó tó dáa mo ń ṣiṣẹ́ tó dáa kí ni mo ní ìdí láti tó lọ school fún ilé tí mo dẹ̀ ń sọ iná ilẹ̀ ń bá mi táìpẹ́ ẹ̀yin lẹ gbé máṣíìnì ẹ̀yin lẹ gbé sí mi lórí ẹ̀yin lẹ lọ́run tó dá mi ẹ̀yin lẹ fún mi lójú tí mo fi ń ríran imú tí mo fi ń gbóòórùn ẹ̀yin lẹ ṣe ẹnu ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ẹ̀yin lẹ ṣé ẹ mọ̀ yín pé spíkà ayérayé ló wà nù wa bàbá ló fi síbẹ̀ fẹ́ni tó bá mọ̀ ọ́n lò ìwọ tó bá mọ̀ ọ́n lò lè fi tiẹ̀ irú àwọn Paso àwọn Saheed Òṣùpá wọ́n mọ̀ ọ́n lò náà fi ń gbowó irú K1 the ultimate ó mọ ohun ẹ̀ lò ló fi ń gbowó àwa ṣe lọ́fẹ̀ẹ́ fún yín ni àwa ò fi gbowó àwa ń ṣe pé kẹ́ ẹ mọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá ni àwa ò fi gbowó àwọn olórin tó ń ṣe wọ́n fi ń ṣí wa létí wọ́n dẹ̀ fi ń live ilé ayé wọn
bọ̀ kẹ́yìn àwọn ọba kéréje ọba tí ò lẹ́nu ọ̀rọ̀ ọba tí ò lè sọ̀rọ̀ nígbà Adéyẹmí jẹ́ lè sọ̀rọ̀ ní ẹ lè fò bọ́ta kẹ sọ̀rọ̀ sí o bọ́ àgbóhùn yín rárá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọba tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹjọ́ tó lọ ẹ ti rí bitọ́ ní Àtàláàfin ti yọ̀ṣẹ́ tira wọn ni àwa la dálẹ̀ lóòótọ́ ìtàn dẹ̀ ní adẹ̀ máa tòtò oníkálukú wá fún ìtàn lẹ́ẹ̀tì ráìtì ẹ bá mi ṣí àkíní ẹjọ́ tó lọ ẹ jẹ́ kó lọ fà oníkálukú yìí wá ń sọ ìtàn tẹ́ ẹ mọ̀ nínú àwọn ọba tó ń sọ̀rọ̀ yìí lórí gbogbo inú ilẹ̀ mọ́ra yín o ẹ mọ̀ mi ẹ lọ tún wò ẹ wo ṣó mi kábíyèsí ẹ wà tó dáa àjàjẹ́ tó jókòó sórí ṣàfẹ́jọ ṣàmì báyìí tí wọ́n bá kan jókòó sẹ́gbẹ́ tó ń pè èdè àgọ̀ fún Aláàfin kábíyèsí ẹ rí pé ẹ kọ́ àwọn ọmọ yẹn tẹ́ bá kọ́ ni kò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá fẹ́ ta yín lédè àbùkù mo ti wá sórí yín o tí bá jùlẹ̀ bí wọn láàrẹ tún bẹ̀rẹ̀ bọ́n nítorí pé àwọn àgbàlagbà ti pè wá ní ká keep quiet ni bọ̀ máa fún yín ẹ sọ fún bọ̀ yẹn pé àwọn bàbá ńlá bàbá ẹ̀ lórí ẹ̀ ò pé kábíyèsí nítorí pé tó àwọn bàbá ńlá bàbá ẹ̀ bá lọ́pọlọ kò ní bọ́ online when you are talking kò fún yín ní respect àti kábíyèsí òun náà sọ̀rọ̀ olórí Aláàfin yóò pé bóyá sọ nìyẹn irú yẹn ṣé ọ̀làjú náà ló wá dé táwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú náà ló dé tá a mọ nǹkan tó tọ́ mọ́ ọ̀làjú náà ló dé tá a mọ nǹkan tó yẹ ká ṣe ọ̀làjú yẹn náà ló dé tẹ́gbẹ́ ẹgbẹ́ bàbá wa la máa bú ọ̀pọ̀lọpọ̀ máa wá bí èmi tí mo lè bú ẹ di àárọ̀ ọ̀la mo ní dàrọ̀ tí mo lè bú ẹ di ọdún tó ń bọ̀ èmi Àbọ̀bíà ló lórí burúkú lọ́mọ Almaroof yẹn èmi nìyẹn o èmi Àbọ̀bíà ní Fúlàní lọ́mọ Almaroof yẹn tí ò tún lára mi ẹ̀kan ẹ hágì pẹ̀lú keyboard yìí tá a bá ti ń sọ̀rọ̀ ẹ kíkọ́ àìkẹ́ listen èmi ò kó yín jẹ gbogbo ẹ̀yin tẹ wá ń lérí pé tẹ bá mú mi tẹ ẹ bá lè fọkàn mi ní anywhere tẹ bá ti rí mi ayé yóò ní da wàá fọkàn mi ní sọ́jú yẹn lọ wà láìtàláì wàá wá owó màálù kó tó gbádùn tó bá wá láǹfọ̀n bó gbọ́dọ̀ fọ́nbù ni èmi ò ní tọ́ kọlu ẹnì kankan tó bá ti rí mi ta kó fèsì mi tó tẹ̀lé mu ṣé èèyàn náà mi ìfẹ́ mọ bóyá tó ò lè mú mi tó ó máa lọ́lẹ̀ pẹ̀pẹ̀ ni bí ṣe ní mo dàgbà yìí kì í ṣe pé bóyá èmi wá nù ọmọ ìgboro nù mẹ́ẹ̀ẹ́dẹ́yìn kankan máa halẹ̀ mọ́ lórí kinní ẹ̀ máa halẹ̀ mọ́ ìkan idiot kan lóhun adé ẹ̀rọ gbà òun náà wá sórí DM mi ó lọ́mọ Ọ̀yọ́ lóhun ó tún bú mi ìrírú ẹ̀rí ṣé nítorí pé ọwọ́ adé jọba ṣó wá indicate wípé a máa gbé adé fẹ́yàn méjì ni ẹ̀yin kábíyèsí wa mo wá respect gbogbo ẹ̀yin ọba mo respect Aláké mo respect Awùjalẹ̀ mo respect ọba Èkìtì ẹ máa bá mi dárúkọ ẹ mo respect gbogbo wọn síbẹ̀ àwọn dáhùn pé mo tẹ̀ pa comment mi rí yẹ bóyá mo pa comment mi rí mo respect gbogbo wọn pátá ni mo respect hold on say let me see oh comment you okay comment okay ṣẹ́rí gbogbo yẹn ni mo fún ní respect àmọ́ ṣẹ́rí ọlá wípé tí ṣẹ́rí brọ́dà mi tẹ́ bá ní ká fi wọ́n lẹ̀ a máa fi wọ́n lẹ̀ ẹ rí pé mi ìwà bú wọn ẹ mẹ́ntẹ́ ní tó tó bá pé mo fẹ́ bú èébú ni ẹ̀wọ̀n yẹn á tún gbé ààrẹ àwọn ọmọ ìlú tí wọ́n náà tún fò jáde bọ̀tà àwọn ọmọ ìlú wọn ò rí ibi tó ti ń pass insult ọ̀gá fáwọn ọba Èkó mo jẹ́rìí wọn owó náà ń lé tiwọn bí life wọn ṣe máa da àtàwọn family wọn náà ń lé ẹ wá ń jáde mo dẹ̀ mọ̀ pé bàbá wọ̀ ní kọ́ ló rán yín iṣẹ́ o bọ̀wọ́n tó bá rán yín iṣẹ́ yẹn iṣẹ́ tó rán yín yẹn ẹ̀mọ́ jẹ́ nítorí pé ẹ lè padà nídìí Aláàfin in another 5-10 years tẹ́ ẹ bá wá nídìí Aláàfin tẹ́yìn ń bù yìí ọmọ yín lè padà irú kábíyèsí tó sọ yẹn tọ́mọ yín bá lọ fẹ́ ọmọ kábíyèsí ẹjọ́ tó lọ ṣe máa bọ́ sí live ẹ máa wá sọ̀rọ̀ mo rọ́ba yẹn mi tiẹ̀ mọ̀ ṣé lè kan ló ń jẹ́ máa yẹn wọ white báyìí ó ní Lájà Abbas wọn pàtó kíntàn olóbọ̀tà tó ló sọ pé number 16 Aláàfin mo rẹ́ ni mo gbà kábíyèsí ẹ̀ mọ̀ tán ó dẹ̀ dùn mí tí mi rí kíní yẹn mọ́ ṣá kábíyèsí ẹ̀ mọ̀ tán ó tẹ́ bá mọ ìtàn ni Àsẹ́yìn mo respect Àsẹ́yìn mo respect Àsẹ́yìn of Àsẹ́yìn gbogbo àwọn èèyàn ọba gidi ni wọ́n àwọn èèyàn ò ní sọ̀rọ̀ irọ́ sórí Soles I could have said something to you because mo rí comment here but I'm not going to say anything à ń rí comment oníkálukú wa káàkiri o ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ṣe rí respect tí oníkálukú àwọn ọba yìí ṣe wàláì kí ló tí kíní yẹn ò hàn lórí bí kí n máa rí direct ẹ dákun mi ìwà rí comment lórí bí ìkẹ àbí comment àbí di comment sá lọ ni
where's the comment mo ti rí sí ṣẹ́rí respect yẹn so let's anyway it's all good ṣẹ́rí nǹkan tó yẹ kí àwọn ọba yẹn ṣe mú di èmi ti fi wọ́n lẹ́mí sọ̀rọ̀ wàláhì mi ìbú anybody mọ́ ABM side mi ìbúyàn kankan mọ́ but ẹ wo àwọn ọba Èkó ẹ rí gbogbo wọn àwọn ọba tó fẹ́ tí wọ́n mọ̀ tó wà ní kọ̀rọ̀ tó yẹ pé wọ́n kàn fi wọ́n jọba tí wọ́n mọ̀ àwọn fò jáde náà sọ̀rọ̀ yẹn and I know quite alright pé Ọọ̀ni ò rán yín ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yìí gan ò ní opportunity láti déwájú Ọọ̀ni débi pé máa déwájú Aláàfin bó ṣe wá ní ti bàbá mi Olúbàdàn ẹ jẹ́ n sọ fún ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá mọ̀ eléyìí ò ṣe ìtàn tó jìnnà wọ́n ti bí àwa ìtàn tó jìnnà kọ́ èèwọ̀ ni kí n ta kú ọmọ Ìbàdàn láyé èèwọ̀ ni mi jẹ́ búbàdàn láyé tí máa fi kú tí bá ṣe mistake búbàdàn báyìí máa bọ́ta apologize ni torí okùn kan náà ló so wá Aláàfin àti Ìbàdàn àtọ̀yọ́ wọ́n lẹ̀pọ̀ Ìbàdàn dẹ̀ gbé òṣùbà fún Aláàfin gan ó kàn yà mí lẹ́nu bí bàbá wa Olúbàdàn ṣe yarí ni because mo ṣe rántí pé kábíyèsí Aláàfin Adéyẹmí tó papòdà ní 3 years ago yìí àwọn náà dé wọn ládé ní Ìbàdàn ní 1976 mo ṣe rántí pé kábíyèsí Aláàfin tó papòdà yìí Adéyẹmí òun ló dé Ṣàngó Ògbómọ̀ṣọ́ ládé bọ̀ Ọlọ́run ló mọ nǹkan tó fà á o mo wá rí pé hatred yẹn ti pọ̀ jù àrífín yẹn wá ń wá left and right akọni abọ níjà gidija gan ni fídíò kan wà níbi tí mi tẹ wá rí fídíò yẹn mọ́ mi ìfẹ́ lọ́bẹ̀ mọ́ àdẹ̀ ní ṣépè àmẹ́nuwò ní gbòfo ṣé wá rí gbogbo ẹni tó bá parọ́ mọ́ bàbá yìí ẹ máa padà rí o nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín tí mo fẹ́ yọ sọ fún yín ni pé Aláàfin ṣẹ̀ṣẹ̀ jáde pé bí ó ṣe pé bí ẹ̀ pé o torí wọ́n ní ẹnì kò ń dáríjọ kó ṣe ọ̀tẹ̀ Aláàfin tuntun ẹ jẹ́ kó ní kálukú aṣọ ẹnu wa o ìmọ̀ràn lásán ni o ìmọ̀ràn ni o tó bá ní pé wọ́n ní àṣà wọ́n ní ìṣe pé a ní ògùn a ní agbára Ọ̀yọ́ ni o kò tí ì kúrò o kò kúrò mẹ́ o kò tí ì kúrò pé bóyá nítorí Ọ̀yọ́ kéré lóòótọ́ o mo tẹ̀ ní kan tó ní pé mélòó lọ́yọ́ máa pa jẹ mo mọ̀ kó máa padà wo ṣó yìí mélòó lọ́yọ́ Ọ̀yọ́ ò tóbi àmọ́ Ọ̀yọ́ tóbi ju àwọn ibì kan lọ ṣe bá ní Aláwẹ́ a ní gbogbo àwọn ọba kéréje kọ̀ọ̀kan tẹ́lẹ̀ tí gbogbo wọn ṣe fòrùkọ́kọ́ kó tó di pé sísá wa kọ́ yẹ wọn ìgbà tí Aláàfin dé sí oníkálukú wọn ti lọ kí Aláàfin ọba tó bá wà ní sọ̀ràǹdì Aláàfin lọ́yọ̀ọ́ tí ò bá lọ ṣòṣùbà f'Aláàfin ọba yẹn náà wà lára àwọn tó ń dìtẹ̀ àmọ́ ò lè dìtẹ̀ Aláàfin torí ó wà nínú Ọ̀yọ́ town Ọ̀yọ́ state tó ti yé yín kábíyèsí bàbá wa onírìṣà kò mà rán wá ń ṣe kábíyèsí Àkànní Adé ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wà kò rán wá ń ṣe o Àkànní ká fìtàn lálẹ́ níwọ̀n bá ni èmi ò sọ ìtàn orí Facebook o tẹ́ ẹ bá lọ wo orí Google sìn gbogbo ibi tó fi Aláàfin sí ní number 1 àwọn ará bí wọ́n ti lọ́bẹ̀ wọ́n lè change ẹ̀ṣẹ́ lè change destiny Aláàfin ni wọ́n tún mú Láàjì Abbas ti sọ lórí ẹ̀ ọ̀gbẹ́ni oníkàtìkàtì ẹ̀ náà ti sọ lórí ẹ̀ àwọn kan tó mú ọba ẹ̀ náà ló sọ number 16 ló wà irú àwọn ọba wo lélẹ̀ torí Ọlọ́run ní tẹ́ ẹ̀ lè sọ lójú ayé Lámídì ikú dòrò àmì ìṣọba ẹ má jẹ́ ń parọ́ fún yín àmọ́ ìwọ tó dẹ tàkúté tó bu yẹ̀pẹ̀ sí òkè ẹ̀ràn kò lọ́gbọ́n tó Ṣìyàn Bọ́lá Olúkú Ewu Ládìgbòlù Orò ọmọ àti Ìbà Òkúta méjì gbogbo àwọn ọba wọn náà máa ń kíbẹ̀ gbogbo wa náà gbogbo ẹni tó bá ti jọba lọ́yọ̀ọ́ náà máa ń kíbẹ̀ ṣé wá rí nǹkan ẹyọ kan ni pé màá gbà ní ìmọ̀ràn ìyànjú pé gbogbo ẹ̀yin ọba tẹ jáde tẹ sọ̀rọ̀ yẹn kẹ jẹ́ kó tó kẹ ṣe wẹ́lò kò ń ṣe dandan kẹ dọ́dọ̀ Aláàfin ọba kankan ní ẹ̀dọ̀bálẹ̀ fún un ọ̀pá ìrùkẹ̀rẹ̀ báyìí lọ́ba máa fi ń kíra wọn màá tún sọ lẹ́ǹkan sí kábíyèsí bàbá mi Ọọ̀ni Ifẹ̀ èmi máa sọ títí tẹ máa fi gbọ́ ẹ lọ mú ìrùkẹ̀rẹ̀ yín ẹni ẹ̀sìn tán lè gbé ìrùkẹ̀rẹ̀ ńlá jáde ń bẹ̀ kódà kẹ náà wọn lọ tọpá sógò kan lọ bá yín wá ìrù ẹṣin tó máa ju ti gbogbo ọba lọ ìrùkẹ̀rẹ̀ lọ́ba fi ń kíra wọn màá fún yín ní àkàwé kékeré kan àwọn mi ní sọ́jú kábíyèsí wọ́n ní ojúlárí ọ̀rẹ́ òdínú ló fi débi tó dé Ọọ̀ni mo bá wí o tówó bá tán lọ́wọ́ ẹni tó kọ́ fún lówó ló máa kọ́kọ́ bú ẹ bọ̀dá sìsá tó gbé ìmọ́tò lọ́jọ́ ọjọ́ sí ìwọ jẹ́ rí wọn kí wọ́n fojú kó ẹ mọ́lẹ̀ wọn níta ló ń bá wí wọn ní rúmi sí ẹ
wọ́n ní bọ̀dá òní ìránù ẹrú owó wọ́n ló mọ tó fowó ṣe àlejò lówó tó bá ya bàrà lọ́wọ́ ẹ kò mọ tó fowó ṣe o kẹ dúpẹ́ ẹ pàwọ̀ ọmọ yìí ò ní rẹ́rìn ní ìgbẹ̀yìn o Barrister ti kọrin ó ní mo dúpẹ́ Ọlọ́run ọba o mo dúpẹ́ Ọlọ́run ọba ojúmọ́mọ́ tó tètè fún mi lẹ́wù mi wọ o tó sì fún mi lédè mi pé mo dúpẹ́ Ọlọ́run ọba kábíyèsí ọwọ́ bíbọ̀ ẹlòmíì ti sin ọwọ́ o alágbára òòṣà ní kábíyèsí Ọ̀nífẹ́ o Ṣàngódé l'Aláàfin ẹ̀yẹ́ wọn Yorùbá ẹ bá ń parí yòókù òòṣà ńlá àkúnlẹ̀bọlẹ̀ Ọ̀nífẹ́ Ṣàngó Olúkòso ọkọ̀ Ọya l'Aláàfin ẹ jẹ́ ń pín fún yín àwọn kan rí wọ́n ní àwọn like white better than that bread tí àwọn ọmọ Aláàfin náà ń wọ̀ òòṣà àkúnlẹ̀bọ ni Ọ̀nìrìṣà gbogbo ohun tí Ọ̀ní bá máa wọ̀ funfun ni ẹ bá mi ṣe àkíní ẹ jẹ́ kó ní rárá ẹ ṣe ẹ funfun ni àmọ́ tẹ́ ẹ bá wá wò ẹ rí i pé bàbá wa Ògúnwùsì ló change system tó ti wà ńlẹ̀ látayébáyé bàbá wa Ògúnwùsì gangan ló wùwà òòṣà gbogbo àwọn ọba yòókù kọ́lọ̀ náà wọ̀ níjọ́ tẹ́ ẹ ti rí Ọ̀nìrìṣà ta ló ti rí kọ́lọ̀ aṣọ míì lọ́rùn bàbá yẹn ju white lọ ẹ̀ ní rí Ṣàngó ni Aláàfin pupa náà máa ń wọ̀ adé Ṣàngó ni àwádé Ṣàngó l'Aláàfin so ẹ má get it wrong tó ẹlòmíì bá follow tiwọn náà normal kan tó wà nínú ìwé ìtàn tẹlòmíì bá jáde tó bá follow ẹ̀ ó lè jẹ́ dúdú làwọn wọ̀ ó lè jẹ́ funfun ni tiwọn ó lè jẹ́ àyìnrín ni ó lè jẹ́ kọ́lọ̀ tí wọ́n bá put Ṣàngó l'Aláàfin gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń jẹ́ Ṣàngó ẹ wò pupa rokoṣo báyìí ni ó máa pọ́n ni gbogbo nǹkan tó bá ti ń jẹ́ Ṣàngó so ẹ má jẹ́ ká get it wrong ẹ má jẹ́ ká get anything twisted èmi ò sí nínú pé mò ń bá wọn dá sọ̀rọ̀ mọ́ àbí mò ń bá wọn takò ọ̀rọ̀ gbogbo àwọn tó ti bú mi yẹn wọ́n ti fi wá make owó ààrẹ là ń sọ yìí Almarufu àti tí ó mọ̀ mi àti tó mọ̀ mi gbogbo kan ṣe pé fúnra wọn ni mo dẹ̀ ń wò pé àánú mi dẹ̀ ń ṣe nítorí Ọlọ́run lẹ́dẹ̀ ń forí képe fúnra yín báyìí kí yẹn wà kọ́ máa bú èmi tí mi ń ṣẹ̀yìn àwa tó jẹ́ pé àfi dèpè dànù ni tá a bá tún fẹ́ ṣe fún yín gan ó yẹ képe yẹn máa jẹ́ within 7 days lára oníkálukú yín kí ló dé tẹ̀ ń ṣe pé ṣáàṣọ jọ̀rọ̀ lọ ní èmi ò mà pẹ́ nìkan kan láàbò mú àmọ́ mo fẹ́ fi yé yín pé òòṣà lọ ní o Ṣàngó l'Aláàfin Ọ̀yọ́ ń jẹ́ so ẹ̀yin ọba kéréje ẹ̀yin ọba kékèké tọkàn fún yín ládé tó yẹ kó owó lẹ fi jọba àmọ́ ìyàwó fowó jọba lọ́yọ́ o mi ì dẹ̀ gbọ́ pé wọ́n fowó jọba lè fẹ̀ àmọ́ gbogbo ẹ̀yin ọba tó yẹ pé fi ọwọ́ ọlá àmà ti gba sórí yín gbogbo ẹ̀jẹ̀ máa sọ ìgbó sórí yín máa wà lọ́wọ́ mi wọ́n máa bẹ̀ mí mà ní táwọn náà bá ní ká máa tú sórí yín tá a sìn ẹ lọ pa Facebook kódà ẹ fẹ́ lè gbé àfọ̀ṣẹ́ tẹ́ bá dán wò ọba náà ṣìgbà ni bí ìkan ààrẹ aláàrẹ ẹ̀sọ̀kan oníjẹ́mi gbódó mi nígbà tí mi bá ti ṣe kàṣẹ ìwà kọlù mi náà mo kọ̀ wà ààrẹ ẹ̀sọ̀kan yẹn máa yẹn kàn ó kàn wú àbí ẹni tí mi ìmọ̀lú ẹ̀ náà bọ̀kọ̀ ò bá lọ mọ́ bàálù yín jáde kó gbìjẹ torí òun ṣọmọ Ilé-Ifẹ̀ kó ní kálukú jáde kó gbìjà ọba àlú ẹ̀ ọba Ọ̀yọ́ lèmi ń gbìjà mi ìdẹ̀ ní kú lórí pé mò ń sọ̀tàn Ọ̀yọ́ tí máa fi kú Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ràn mí Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ púpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi Ọlọ́run yóò bàjẹ́ fún yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ rí náà ẹ rí lò kí wá fi kún ká fi àtìpọ̀ ọ̀rọ̀ yẹn kí wá fi kékeré kún ẹjọ́ ṣe rí gbogbo ẹ̀yin ọmọ wa ẹ̀yin màámi tẹ́ bá gbọ́ kínní àtẹ̀yin dáàdì mi tẹ́ bá gbọ́ kínní ẹ̀yin tẹ́ bá ti hàn láwọn ọmọ yín láti 18 19 20 years most especially ní Nàìjíríà tẹ́ ti hàn láwọn ẹ wash out o mo wo fídíò kan lórí TikTok mo rò pé ṣé àmọ́ tó ń bọ̀ lẹ́yìn ṣé àwa sílé ayé wá báyìí ni àwa náà ṣáà ti dàgbà débi pé kí ló wà máa regret wọ́n dẹ̀ ń bára wọn sùn lórí TikTok ìwọ tó bá jẹ́ kọ́ ọmọ ẹ máa lo TikTok most especially ní Nàìjíríà ẹ wash out fún àwọn yín o wọ́n ń dóra wọn lórí live video torí owó wọ́n ń dóra wọn ní orí live video tí mo ní lọ́wọ́ bí ọ̀pọ̀lọpọ̀ máa ti rí ẹjọ́ ń bo la wá ń lọ ìtọ́ ẹ̀ka bàbá wa ọba kan rán bí irú bọ́ọ̀ ní ṣe ń jí ìjàgbara Aláàfin ó ṣe lé lóṣù kan sí ni tí bàbá náà ti ń rìnrìn tiẹ̀ tó ẹ̀ka náà ń rìnrìn tiẹ̀ wọ́n ti tún tara pé bàbá lọ Àbújá ṣé kò ní lọ kí president ni nígbà tó lọ́wọ́ dẹ̀ máa fi pàkúté mú gbogbo ẹ̀yàn ọlọ́tẹ̀ ó ń ṣe Ọ̀ní mú bá wí o lórí wọn ti ní má ta sọ Ọ̀ní mọ́ o ìbọn ni wí o mo fọlọ́n búra o mọ gbogbo ẹ̀yàn ọba ọlọ́tẹ̀ ẹ̀yin náà lọ kẹjẹ kí ẹ̀jẹ̀ ńgbà ọba tẹ́ ẹ jẹ gbogbo ìjọba nínú ẹ̀yin tá à ń sọ ti bá yọ wọn ti bá yọ Aláàfin tí ń yọ Àwùjalè tí ń yọ Aláké tí ń yọ ọba Ìjẹ̀bú
tí yọ àwọn ọba Èkìtì tí yọ Asẹ́yìn tí yọ ọba Ìbàdàn tí yọ wọn kúrò ẹ̀yin ọba kékèké pépèpé péréṣe dáhùn sọ̀rọ̀ yẹn ṣé ẹ̀yin lè déwájú Tinubu ṣá ẹ lóòótọ́ ọdún kan bàbá jọba lọ́ndì 5 ẹ wò ná 4 days ago wọ́n recognize ẹ ni and we continue wàá máa continue de pé Ọ̀yọ́ empire tẹ fi ń bú apọ̀ Ọ̀yọ́ àtijọ́ yẹn ni Ọ̀yọ́ empire yẹn ò ní parẹ́ nígbà tẹ́ ń pe Ọ̀yọ́ empire látijọ́ yẹn ń pe Ọ̀yọ́ àtijọ́ ẹ̀dọ̀ ṣé kò sáà tó wà ń bẹ̀ náà ló kó débẹ̀ ní ṣebí tí ẹ máa ń kó máa mú kolokolo díẹ̀ já ní ni ṣé tí n bá fẹ́ sún lọ sí other state nísìn ṣé máa fi ìyàwó mi lẹ̀ àtàwọn ọmọ mi lẹ̀ ni mo tún wá lè fọ ọmọ lẹ̀ tó wọ́n ti dàgbà ọmọ mi náà tún lọ sí state báyìí eléyìí náà lọ state báyìí eléyìí náà lọ state báyìí tó bá lọ́mọ ta ní níbí ọmọ rẹ ló wà ní Houston ọmọ rẹ ló wà ní Chicago ọmọ rẹ ló wà ní Dallas ọmọ rẹ ló wà ní Delaware ọmọ rẹ ló wà ní Indianapolis bọ́ọ̀lù Aláàfin ṣe rí nìyẹn bọ̀ mo mú ìyàwó ẹ̀ ó mú dání àwọn ẹrú ọba tó bá tẹ̀lé gbogbo ọ̀nà tẹ̀lé bàbá lọ òun la fi débi àgọ́ ló dọ̀já àwọn kan tó pàtàn fún wa wọ́n ní ṣe bá abáyàn ní àgọ́ dọ̀já ni jagunjagun la bàbá wa ìkọ̀kan náà dẹ̀ ni wa náà fi ní Ọ̀yọ́ mi di méjì ọmọ tẹ̀là Ọ̀yọ́ ti di mẹ́ta kò ń ṣe méjì mọ́ o Ọ̀yọ́ mi di mẹ́ta ọmọ tẹ̀là Ọlọ́run á jẹ́ kí kábíyèsí pẹ́ o bàbá mi ò ní rìṣà lẹ́ẹ̀kan sí kábíyèsí gbogbo ibi tí àwọn ilé Ifẹ̀ bá ti jẹ́ kí n fi sọ̀rọ̀ kan tẹ́ rò pé ó dáa mo tún apologize lẹ́ẹ̀kan sí bàbá mi ò ní rìṣà ẹ má bínú èmi fojú ríjú pẹ̀lú kábíyèsí bóyá kábíyèsí dá mi wáyé kò dá mi bọ̀bọ̀tì kábíyèsí dá mi lóhùn ara mi náà ti kọjá bàbá mi ikú bàbá yèyé Ṣàngó Olúkòso ọkọ ya àpètì pátá apàtàpètì kábíyèsí gbogbo bí táwọn èèyàn bá ti fi bú ẹ̀yin náà lórí íńtánẹ́ẹ̀tì bóyá ẹ ti rí ẹ má bínú gbogbo ìtẹ́ bá ti fi bú Ọọ̀ni náà ẹ má bínú àsìkò tá a wà yìí àsìkò join your hand together la wà yìí o bẹ́ẹ̀ ni àsìkò join together òun la wà yìí ká tún ilẹ̀ Yorùbá ṣe now like I said I'm coming back full time ó ti yé ilẹ̀ ti ṣúlẹ̀ ni most torí àwọn ará Nàìjíríà ló máa ń wò mí jù bó ilẹ̀ ti ṣúlẹ̀ ṣe rérò ní tí mo ṣe sọ pé mo gbó Yorùbá ẹwà àwọn aráàlú òyìnbó tó yẹ pé free data náà wà wọ́n ti kọ́ wọnú máa yẹ káàrẹ́ mọ̀ pé mò ń wo ṣé òun ẹlẹ́lẹ́yà ni ẹ̀dẹ̀ ń wò ẹ̀ ṣáà kìlọ̀ fún àmọ́ yín kó tó di pé wọ́n lọ èmi gẹ̀dẹ̀ àwọn obìnrin tèmi náà ojoojúmọ́ àwọn ìlábẹ̀ mi ojoojúmọ́ kìlọ̀ fún wọn ó tẹ́ wá ń ṣe àwọn ọmọ Nàìjíríà ẹ wá ń dóra yín lórí nẹ́ẹ̀tì lórí TikTok ẹ wá ń dóra yín ó dẹ̀ lọ fá bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ rò kó dáa oníkálukú dẹ̀ ń join ni wọ́n wá ti sọ di fọ́ọ̀n bóyá 50,000 kọ́ lọ́nà máa fún wọn wọ́n mú kíní ara wọn lórí net ṣé èèyàn ò rí ni Ọlọ́run yóò bàjẹ́ lórí yín náà. ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation a kú palẹ̀mọ́ ọdún ẹbí wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ilẹ̀ Yorùbá máa gbè wá à bá wọn jèrè ilẹ̀ Yorùbá ogun Nàìjíríà ò ní já wá ìbànújẹ́ Nàìjíríà kò ní bá èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lálejò ẹ jẹ́ sún sẹ́yìn ẹ wo àwọn léèsì tẹ́ ẹ wò yìí ready to wear léèsì làwọn aṣọ tẹ́ ẹ wò yẹn both the yellow one both the lemon one ṣé wá ibẹ̀ ṣe wo yellow yẹn with that design and that lemon with that design I have another colour fún wọn I have another colour àwọn gown lace àti ankara full stone òun làwọn aṣọ méjèèjì tẹ́ ẹ wò yẹn àwọn léèsì ńláńlá ni ò kì í ṣe léèsì gbẹ́gbẹ́ o kì í ṣe léèsì yọrí bẹ́tọ̀ o àwọn nice lace tó jẹ́ pé kò sí party tẹ̀lé ló lọ kò sí event tí ó wọ̀ any occasion ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì ẹ gbé wọ bẹ̀ kẹ wá wò bóyá ẹni ṣàdúrà fún Lady K kí lè dára yín láàmú tẹ̀ wá télọ̀ kiri fún nígbà tí mo ní àwọn ready to wear lóríṣiríṣi bíbà torí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi ló jẹ́ kí n ní àwọn aṣọ ìlọ́lọ́kọ̀ òjọ̀kan ṣé léèsì lẹ fẹ́ ni ṣé àǹkárá ni báwo lẹ ṣe fẹ́ wọn sí gbogbo ẹ̀ ló wà ń bí eléyìí tẹ́ ń wò látòkè délẹ̀ stone lẹ́wọ̀n gbogbo wájú ẹ̀ kaftan ni àǹkárá lélẹ̀ tó bá jẹ́ èèyàn tó ga mo ní aṣọ èèyàn tó ga tó bá jẹ́ èèyàn tó kúrú mo ní aṣọ èèyàn tó kúrú tó bá jẹ́ èèyàn tó sanra tó lo size 18 2022 mo ní size yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá lo size 22 mo ní ẹ̀yin tẹ́ bá lo size 14 ó wà ẹ̀yin tẹ́ bá lo size 16 ó wà ẹ patronize Lady K ẹ wọ aṣọ yìí ẹ wọ aṣọ ẹ̀yẹ ẹ wọ aṣọ lálùbáríkà tó bá jẹ́ damask lẹ́fẹ́ ó wà available lónírúurú tó bá jẹ́ àǹkárá ni ó wà tó bá jẹ́ lace ó wà mo ní white lace náà ẹ̀yin tẹ́ bá like white lace ó wà available bákan náà dẹ̀ tún ni tó bá jẹ́ ṣòkòtò àtẹ̀wù ó wà tó bá jẹ́ skirt and blouse ó wà gbogbo ẹ̀ ló wà lóríṣiríṣi
gbogbo ẹ̀ ló wà lọ́lọ́kọ̀ òjọ̀kan even aṣọ òkè ready to wear àwọn aṣọ òkè tó fi rán gown nísìn táwọn big mommy big sis tí wọ́n lò gbogbo ẹ̀ ló wà ń bíbà kò sí aṣọ náà tẹ́ fẹ́ tẹ́ ní rí ní bíbà kò sí irú party tẹ́ fẹ́ lọ kò sí irú photoshoot tẹ́ fẹ́ ṣe kò sí irú event náà kò sí irú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe tẹ́ ní rí aṣọ tó dáa tó wà pa tó bá dé jáwọn native tẹ́ lè fi rock summer àsìkò summer láti wọ̀ lọ yìí àwọn native tẹ́ lè fi rock summer wọ́n wà ẹ wo orí eléyìí báyìí sìn ẹ ti rí armless ni mo ní tí ò ṣe armless náà and this one is àdìrẹ ni very beautiful ẹ wò báyìí ó fine gan ó mú yes owó lẹ́ ń wò yìí mo ní wọn lóríṣiríṣi so bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ẹ pè mí aṣọ tẹ́ máa fi rock summer ó wà available kò sí country tí mi ò kí send ọjà sí kò sí country náà tí mi ò kí send ọjà sí any country máa bá yín send ẹ̀ síbẹ̀ any country máa bá yín send ẹ̀ síbẹ̀ ẹ pè mí o ojú òní tìyìn lẹ́yìn ẹ̀ gbà yín tẹ́ bá tún wá fẹ́ ra wig àwọn wig ti wà available àwọn fine wig ẹ̀yin ẹ pè mí máa display ọjà wig fún yín ẹ select èyí tẹ́ bá fẹ́ any color wig tẹ́ bá fẹ́ any style ṣé woman hair lẹ́fẹ́ ni àbí braid àbá àwọn ní coil anyone tẹ́ bá ti fẹ́ ẹ pè mí wig ti wà available ẹ má làágùn jìnnà ọdún yóò yá ni mo kó pé ní tó bá tún wá jẹ́ jewelries tẹ́ bá ti raṣọ ẹ ra wig tẹ́ máa lò sí ẹ ra jewelries tẹ́ máa lò sí lọ́dún èmi Lady K Ìfẹ́ Olúwaṣòyí náà ni the peacemaker Lady K the peacemaker lọ́dọ̀ Lady K the peacemaker ẹ máa bọ̀ wá ẹ wá ra tí ọtẹ bá ti fẹ́ ẹ bá tún wá ṣe ra jewelries tán ẹ tún ra purse àwọn purse tún wà ń bí báyìí lọ́lọ́kọ̀ òjọ̀kan èwo ni kí n gbé jáde fún yín bẹ́ẹ̀ èwo lẹ fẹ́ irú designer purse wo lẹ fẹ́ ẹ wo lè báyìí sìn ẹ wo purse ẹ wo tẹ́ bá tún fẹ́ another black yàtọ̀ sílẹ̀ ó wà gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́tí láwọn ọmọ sisi àwọn ọmọ tó ti ń di sisi nílé mo láwọn purse tó lè lò láti fi rock native mo ní mo dẹ̀ ní ìtẹ́yìn big mommy náà tẹ́lẹ̀ lò I have different type of purse eléyìí báyìí sìn yìí mo ní champagne gold ẹ̀ náà tó jẹ́ pé pure champagne gold ní gbogbo rẹ̀ tí kò kí ṣe black and gold ìyẹn náà wà available purse silver wà purse blue wà purse kọ́lọ̀kọ́lọ̀ lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní bí báyìí lóríṣiríṣi design ṣe rí pé mo ti kó pé wá torí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lọ́lọ́ ń ṣe dá mi mi ò dẹ̀ ní wá yín tẹ̀ yín náà ní wá mi tì ní fojú sunkún àwọn ọmọ yín dẹ̀ ní fojú sunkún èmi náà láṣẹ Ìdùmarè so mo ti bá yín kó pé kò sí pé lọ́ra aṣọ ẹ lọ́ra ní Ṣómólú ẹ lọ́ra wíìgì ní Kàtàngúà no gbogbo nǹkan tẹ́ fẹ́ fi ṣe ara lẹ́ṣọ̀ọ́ ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣòyí ayé ni ò sí púpọ̀ fún wa àbá display gbogbo ẹ̀ kẹ́ máa rí gbogbo ẹ̀ kó ní kálukú máa wé tó fẹ́ lọ́kàn ṣùgbọ́n tẹ́ bá ti pè mí àjọ ṣe fídíò call máa fi wọ́n wọ̀nyí lórí fídíò ẹ select àwọn nǹkan tẹ́ bá fẹ́ kò dẹ̀ sí àṣàdànù nínú ọjà tí mo bá gbé wá fún yín nítorí mi ò ní jẹ́ kórúkọ bàjẹ́ mo jìyà fi build orúkọ ni mi ò ní jẹ́ kórúkọ kó bàjẹ́ so bó ṣe jẹ́ nìyẹn aṣọ kékeré wà aṣọ ńlá wà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni ẹ̀yin mọ́mì mi tẹ́ bá kí n lo àwọn aṣọ kékèké tẹ́ bá ti pè mí ẹ sọ pé Lady K mi ò fẹ́ aṣọ kékeré so mi ìtẹ́ ní ṣòpò display àwọn aṣọ kékeré fún yín mo láwọn aṣọ ńláńlá so fine mo ní àwọn glaze àtàkárá ńláńlá mo ní àwọn àdìrẹ ńláńlá mo ládìrẹ ní set by set size by size gbogbo ọjà mi they are all size by size they are all what grade by grade so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ẹ má yà sọ́tù ẹ má yà sósì ọ̀dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣòyí òun ní kẹ́ máa bọ̀ kò dẹ̀ síbi tí mi ò lè send ọjà sí gbogbo ẹ̀yin dádì ẹ ra aṣọ ọdún fún mọ́mì ọdún yá bá wa láyọ̀ àní fìbànújẹ́ ṣọdún iléyá tó ń bọ̀ yìí ojú ẹ̀mí gbogbo wa ló máa ṣe láṣẹ Èdùmàrè ẹ tètè pè mí kẹ́ tètè ra títí yín kí lè tètè bá yín send ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ èyí tó tún kàn ní spiritual items fún gbogbo ẹ̀yin tẹ́ ní àdojúkọ kan tàbí méjì ẹ̀yin tẹ́ wò wípé kí lẹ fẹ́ ṣe sí ohun tó ń ṣẹlẹ̀ sí yín kò sí ohun tí àdúrà ṣe tì àwa la mọ̀ lílo àdúrà ṣùgbọ́n mo dúpẹ́ fún àwa onígbàgbọ́ kan tó jẹ́ wípé a mọ̀ bí a ṣe ń lo àdúrà bí a ṣe ń lo àdúrà yẹn náà ni mo wá gbé wá fún yín ní ọ̀nà tó dáa
ní ọ̀nà téèyàn máa ṣẹ́ ogun, téèyàn máa ní testimony ayọ̀, téèyàn máa mọ̀ wípé Jésù lọ́ba tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdojúkọ kan tàbí ìkejì, tẹ́ bá ní ìṣòro tẹ́ ń face, tí àwọn kókó òye yín mọ́, tí gbogbo ẹ̀kọ́ tí ẹ ti sú yín, ẹ wá sọ́dọ̀ Jésù. Jésù ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a dẹ ẹrù wíwo lé lórí, a ó sọ ẹrù náà kalẹ̀. Ọ̀nà wo la fẹ́ gbà wá sọ́dọ̀ Jésù bí kò ṣe wípé ká pe orúkọ Jésù, ká lo orúkọ Jésù, ká fi sọ ẹrù wíwo yẹn, ká fi sọ kalẹ̀. Kí wá lẹ́rù náà? Òun làwọn ìṣòro tá à ń dojúkọ. Òun ló fi jẹ́ wípé fún àǹfààní ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan tẹ́ lè lò fún spiritual items, gbogbo ẹ̀ ló kún bíbá ní ọlọ́kan òjọ̀kan. Ọṣẹ ìyọ́nú wà, ọṣẹ aṣínà wà, ọṣẹ ìṣẹ́gun wà, ọṣẹ back to sender, adábi padà sórí oníbi. Gbogbo ẹni tó ń ro bí ìrò èmi àti yín, ibi á padà sórí wọn. À ní testimony ayọ̀, ó wà available. Bákan náà, ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà. Ohun tó lè fà kọ́kọ́ lè dédé máa bínú síyàn. Ẹlòmíì bó ṣe wà lábúrọ̀dù yẹn, òyìnbó kórìíra ẹ̀ ju kí ló dálẹ̀ lọ. Àwọn patient yẹn tiẹ̀ kì í ṣe ojú lásán. Gbogbo wọn àwọn kan bẹ́ẹ̀ yẹn, àwọn ètò àdúrà wà tí a lè lò. Àwọn nǹkan tá fi orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run tá fi gbé kalẹ̀ tó sì ṣe kíni tó ń ṣiṣẹ́. Táwọn èèyàn dẹ̀ ń give testimony. Èmi ò like kí n máa post testimony àwọn èèyàn, but I give thanks to God, which I am proud of it, wípé Olúwa ni ọba, Ọlọ́run nìkan lọ́ba, wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ nínú ayé gbogbo àwọn tó ń patronize mi, tó ra spiritual items lọ́wọ́ mi. I have them lóríṣiríṣi. These are just samples. Sample àwọn eléyìí. Àwọn ṣẹlẹ̀ wò tí mò ń tó jọ ẹ̀. Àwọn ṣẹ́ wà lóríṣiríṣi. Ó depend lórí irú àdojúkọ tí ẹ̀yin bá ń dojúkọ. Ó depend lórí nǹkan tẹ́ bá face. Nǹkan tẹ́ bá face, òun ló máa jẹ́ ká mọ irú ọṣẹ tẹ́yin máa lò tí ogun yẹn dẹ̀ máa di ṣíṣẹ́ ní àṣẹ wọlẹ̀. Ẹ má fojú di o. Bẹ́ ṣe wò yìí, confirm ni. Àwọn tó ti rà ló lè ròyìn. Àwọn èèyàn ń rà, wọ́n tún rà fún àwọn èèyàn, wọ́n tún introduce àwọn èèyàn ẹ lọ ra spiritual items. Ẹ mọ̀, tọ́lọ́rọ̀ bá ti ríra wọn, wọ́n gbé sọ̀rọ̀ fúnra wọn pé báyìí lọ pé Lady K. Èmi kọ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni ẹni tá fi wọ́n yàtọ̀ sẹ́ni tó ṣe kíni tó yà sí. Ẹ pè mí, ogun ayé gbogbo wa máa ṣẹ́. Kò sẹ́ni tí ò ní titi ẹ̀ lára. Bákan náà lọ́fíńdà, back to sender. Àwọn pẹ́ẹ̀fù lóríṣiríṣi. Tẹ bá fi àwọn tí iṣẹ́ ti wà nínú ẹ̀, ó wà available. Tẹ bá dẹ̀ fi àwọn tó jẹ́ pé direct from the market tí ò ti ṣiṣẹ́ nínú ẹ̀, tó jẹ́ pé ẹ̀yin kàn ní the pẹ́ẹ̀fù sílé fún ara yín, òun ní Holy Michael, Ọ̀nàlà, back to sender. They are all here. Miss Paris, both the big size, àwọn pẹ́ẹ̀fù Miss Paris ní láti wà, medium size ti wà. Tẹ́lẹ̀ àti ta gbogbo ẹ̀ tán, tó jẹ́ pé kékeré nìkan la ní, but nísìn medium tún ti wà báyìí sìn, ńlá ti wà. Tẹ bá gbọ́ pé àjà ò balẹ̀, ọjà Lady K ò balẹ̀. Ọjà Lady K kò ṣe kíni kò balẹ̀. So ẹ̀yin tẹ́ bá ní àwọn nǹkan wọ̀nyí, ẹ tètè pè. Ẹ̀yin tẹ́ bá lẹ́ni tó jẹ́ wípé kò sí iwájú náà kò ní ṣiṣẹ́ lára ẹ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Níbi tí Ọlọ́run wà, àjò máa ṣiṣẹ́, àdúrà àgbà gbogbo yẹn á ṣẹ. Ẹ̀yin pè mí, ohun tí ẹ máa lò tó máa fi di wípé iṣẹ́ máa pík lára yẹn lòmíà lóhun ti gbàdúrà òun ò tẹ̀ rójú tu ẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ wá torí ẹ wá jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀, má jókòó tẹ̀rẹ̀tẹ̀rẹ̀tẹ̀. Ẹni tó bá dákẹ́, táyà bá dákẹ́. Bible gan sọ ó ní Kristẹni má ti wá ìsinmi, gbọ́ bí áńgẹ́lì rẹ ti sọ láàárín ọ̀tá ló wà. Òun lọ́rọ̀ ayé yìí. Èyàn ò gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀, èyàn ò gbọ́dọ̀ sinmi. Òun lẹ ṣe máa ń ra àwọn kan tó máa ń bá wọn dáṣà wípé àràgbé láyé kì í ṣe wípé ó túmọ̀ sí wípé èyàn máa gbé ayé yẹn for life. No, àràgbé láyé yẹn èdè tó ní ìtumọ̀ tó lágbára ni fún ẹni tó bá mọ ọ̀gọ̀. So bó ṣe jẹ́ nìyẹn. So ẹ pè mí o, èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí. Gbogbo èyí tẹ́ dẹ̀ ń wá ọkọ tẹ́ ń wá lànú náà, àwọn nǹkan tẹ́ máa lò tọ́nà máa ṣí tọ́nà máa là. Bẹ́ẹ̀ ni ó wà available. Ẹ̀yin náà ẹ pè mí. Ojú òní ti wà. Àdúrà gbogbo wa ṣe kíni? Àdúrà wa jọ máa gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bákan náà gbogbo èyí tẹ́ fẹ́ ṣe special food fún iléyá, ẹ fẹ́ ra ráìsì ọ̀fadà, ẹni dédé, ẹni di gàrí Ìjẹ̀bú àti bọ́sásìkò sọ́mà báyìí. Àwọn tó fẹ́ mu gàrí Ìjẹ̀bú, tẹ́ máa tú omi tútù sí, tẹ́ máa gbé mu tọ́kàn máa balẹ̀. Àwọn fáífáí gàrí Lady K ní gbogbo lòwò ní Lady K. Mo máa ń sọ fún yín láti ilẹ̀ mi, gbogbo lòwò ní mí. Mo máa ń sọ pé kò sí business tèmi kì í ṣe, and I'm used to all this kind of business. Kì í ṣe pé ó kàn sáré bẹ̀wọ̀, ó kàn sáré ṣe. No,
business tí mo ti ń ṣe more than 18 years 18 bó ti ẹ̀ lẹ̀ mo wà pín ṣe ni mo máa ń sọ náà tí mo ti bẹ̀rẹ̀ business tí mo ti ń tajà wípé èèyàn kọ́kọ́ máa ní big shop ní ìlú Kòròdú yẹn big boutique. I was age of 18 years tí mo fi ní Lady K boutique ní Kòròdú. And before then, I've been doing business. Mo ti ṣe business lóṣòdì dáadáa tí mo ń tajà personal business mi kí tó pé on 18 years. So, kì í ṣe pé àwa yà wọnú business. I know how business roll. I know how to operate it. Because when I was já gbogbo ẹ̀pọ̀, a ó máa já papọ̀ gbogbo lówó ní Lady K ẹgbà gbogbo ìṣẹ̀lẹ̀. Tó bá yá gbọ́ra tó ta bàtà. Máa kókó pé complete set obìnrin. Àwọn dáàdì tó bá fẹ́ ṣe shopping fún obìnrin. Gbogbo nǹkan tẹ́lẹ̀ fi ṣe shopping fún obìnrin ó wà lọ́dọ̀ mi. Ẹ ra aṣọ fún wọn, ẹ ra pọ́ọ̀sì fún wọn, ẹ ra jewelries fún wọn, ẹ ra wig fún wọn. Complete, ẹ pack ẹ gbé gift wọn fún wọn. Gbogbo ẹ̀yin dáàdì tẹ́tí ń bá mọ́mì kan sọ̀rọ̀, tẹ́tí ń bá sister kan sọ̀rọ̀ tó ń fi yín ṣakọ. Ẹyẹ kan pè mí pé Lady K bá mi ṣe full set of shopping. Ẹ ra aṣọ, ẹ ra jewelries, ẹ ra wig, ẹ ra fine purse. Ó kù di àmà ní bàtà náà, ẹ ra bàtà, ẹ ra sí. But start sí ní bàtà ń ṣe, ẹ ra nǹkan mẹ́rin yẹn, ẹ package ẹ. I'm buying funny fine package àwọn aṣọ gidi wig tó jẹ́ pé tó bá yọ báyìí tó bá gbé sórí wọ́n mọ̀ pé yes this is original wig kò ń ṣe kíni kò ń ṣe wig àbá woman hair gidi confirm one gbogbo ẹ̀ náà lẹ ṣì máa rí a máa display ní gbogbo ẹ̀ mo máa display ó lè jẹ́ maybe next video máa bẹ̀rẹ̀ sí ní display ní gbogbo ẹ̀ ẹ máa rí gbogbo ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn patronize wa o bẹ́ẹ̀ ni ẹni tó mọ̀nà ní kò tẹ̀lé o ojú òní tí wà mí ní wáyé tì ẹ ṣé gan ẹ má dé gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa kẹtọ notification bell Yorùbá Nation no going back Yorùbá Nation no going back yo ẹ má jẹ́ ká fi ọ̀nà lẹ̀ ká máa tọnú gbó o ẹ má jẹ́ ká ti torí gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lósì ìjà lọ́tún lósì ká wá ṣe kíni ká gbọ́rọ̀ Yorùbá Nation ti sẹ́yìn ogun ìjà kò lè yọ wá lóko ẹrú o that is why tí mo fi sọ wípé Lady K Ìfẹ́olúwa for peace ojú òní tiwa ẹ ṣeun gan ẹ máa bá wa ká lọ ire o.